Ẹ káalẹ́ o, ọ̀dẹ̀ òdùnbí, àkùdédé wòyí. Èmi ọmọ yín náà ni ọmọ Tàdé ṣe Ẹfúnṣayọ̀ láti ìṣẹ̀rẹ̀ ọlọ́fìmúlẹ̀, ọmọ Súnbà àlàálá àgbélébòye. Èmi lọmọ ògbóyè gbọ́lá, ọmọ ọba kan elérìgì gbẹ̀dọ̀. Èní ni ọjọ́ kí la ti máa pè nísìn 20 ogún ọjọ́ ogún. Yorùbá mi ta sánsán, ẹ gbọ́dọ̀ gbé mi sókè lénìí, ọmọ Yorùbá àtàtà. Èní ni ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún Olúwa Ọlọ́run Elédùmarè àti gbogbo àwọn rómùlẹ̀ pátápátá ọdún 2025. Àdàfẹ́mi àti yín, ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá, ọ̀rọ̀ nípa àwọn bàá mi méjèèjì. Ṣùgbọ́n àgbà ti ṣe bí àgbà, àdúpẹ́ lọ́wọ́ ìgbà ìrúnmọlẹ̀. Aago 8 kọjá ìṣẹ́jú 27 díẹ̀ péńpélé ládùúgbò tèmi ń bí. Mo kí yín pé ẹ kú dédé wòyí, ọ̀dẹ̀ òdùnbí. Ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Nígbà ìwáṣẹ̀ lètò. Àkọlé tèní ni èèwọ̀. Ọmọdé ò gbọ́dọ̀ sọ pé bákan ni kíní bàbá òun ṣe tó, ọmọdé kì í wo kíní bàbá ẹ̀. Ọ̀rọ̀ ta lè ní ó máa kí pọ́pọ́. Ẹ bá mi wá nǹkan fìdílé, ẹ bá mi fìdílé nǹkan, nítorí wípé ibi tá à ń lọ ò jìnnà, ibi tá a máa yà sí òun ló pọ̀. Màá ní àwọn nǹkan méjì mẹ́ta kan tí mo máa ṣàlàyé fún wa, àti àwọn tí wọ́n ti sọ̀rọ̀ lérí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin bá mi Ẹniọlá Ẹniyì, Ọ̀jájá Ògúnwùsì, ìbáyìn o bàbá mi, àti Aláàfin Ọ̀yọ́, tí àwọn kan tí wọ́n tì wọ́n gbọ̀ngbọ̀n bàbá níbi ọjọ́ mélòó sẹ́yìn. Mo kí yín, mo kẹ́ yín, mo gẹ̀ yín. Mo tún kí ìyáàfin náà bákan náà, tí mo tiẹ̀ tún sọ pé kí ìyáàfin kọ́ lo style kọ́ fi bá mi bá yín sọ̀rọ̀ nínú ìkòdì nígbà tí ọwọ́ bá pa, tí ẹsẹ̀ bá pa, tí bàbá àti màmá tí wọ́n bá ń dá òwẹ́kẹ̀. She thank you my darling. Ṣùgbọ́n bàbá mi Aláàfin Ọ̀yọ́, ẹ fi gbígbọ́ ṣe aláìgbọ́. Ó mà ṣe o. Mi ì dẹ̀ tó bẹ́ẹ̀ láti máa pòwe fún yín. Ṣùgbọ́n mo gbé yín, bàbá mi ní tọlátọlá tìyìtìyì tẹ̀yẹtẹ̀yẹ, mo gbé yín kúrò lórí àpèrè. Mo wá fẹ́ bá yín sọ̀rọ̀. Sí lórí àpèrè mọ́, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, mo fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ̀gbọ́n tàbúrò. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bá mi NIRÌШÀ mi tó bẹ́ẹ̀. Irúnmọlẹ̀ kí n sọ pé mo fẹ́ gbé wọn kúrò lórí àpèrè. Mi ò tó bẹ́ẹ̀. Bàbá ni bàbá máa jẹ́ nígbàkúgbà. Ṣùgbọ́n bá mi Aláàfin of Ọ̀yọ́, dùndún yín láta. Ó lé ogun ìbí ní wọgbó, ó tẹ ogun ìbí ní mọ́lẹ̀. Ọlọ́fin ìṣẹ́rí mọ́yé, ogun fún mi níre bá mi o. Ọlọ́fin ìṣẹ́rí mọ́lẹ̀. Iwájú ọlọ́kọ̀ wá sowó, ẹ̀yìn ọlọ́kọ̀ wá ṣe jígbára ilẹ̀kẹ̀. Ògèdègèdè ọlọ́kọ̀ tí ìbọn yẹn ó, ẹ̀yìn ọlọ́kọ̀ wá ṣe jígbára ilẹ̀kẹ̀. Ògèdègèdè òkèrúrú lè jìbò, ilé ibi sọ̀gbẹ́ ti wà o.
Èjìgbò rere ló gbé ti bọ̀ o, Olúwa mi yà wá o, ẹ yà wá o ṣe. Ó fúrúrú lóréré o, ó gẹrúrú lèjìgbò. Ilé ibi sògbé ti wá o, Èjìgbò rere ló gbé ti bọ̀ o, Olúwa mi yà wá o, ẹ yà wá o ṣe. Òrùlé kan wòmúwòmù, 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 wòmúwòmù. Ó kẹrúrú lèjìgbò. Ilé ibi sògbé ti wá o, Èjìgbò rere ló gbé ti bọ̀. Olúwa mi yà wá o, ẹ yà wá o ṣe. Ó fúrúrú lóréré o, ó kẹrúrú lèjìgbò. Ilé ibi sògbé ti wá o, Èjìgbò rere ló gbé ti bọ̀. Olúwa mi yà wá o, ẹ yà wá o ṣe. Ó fúrúrú lóréré, ó kẹrúrú lèjìgbò. Ilé ibi tí wọ́n gbé ti wá ẹ̀. Èjìgbò rere lèmi ìka mi ti bọ̀, ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin lèmi ti bọ̀. Ẹ kú dédé wòyí, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, mo kí yín. Ẹ káàbọ̀ sórí ètò mi, ètò wa, ètò yín, ètò nígbà ìwáṣẹ̀. Wọ́n ní tí ọmọdé ò bá bá tàn, àrọ́bá kẹ̀dẹ̀ nìyí, bàbá ìtàn ni. Ibi tí erin méjì bá sì ti jà, koríko bẹ̀ ló máa fara gbá. Ẹ̀yin bàbá mi méjèèjì yìí, pàápàá jùlọ Aláàfin Ọ̀yọ́, ṣé rí gbogbo àwọn tí wọ́n ń sọ pé àwọn ń bá yín tó, Elédùmarè ló ń bá ní tó, irúnmọlẹ̀ ló ti ń bá ní tó. Ìwà tẹ́ ń hù láti ìgbà tẹ́ ti débẹ̀, ẹ má bínú bàbá, ẹ hùwà bí ẹni tí fá mú. Ẹ fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ tọ́ sí, ẹ̀yin sì fẹ́ káwọn kankan máa fún yín lọ́wọ́. Ogun táwọn kan ti jà sẹ́yìn tí wọn ò borí, ẹ̀yin wá rò pé ẹ̀yin lẹ fẹ́ jà á. Nítorí kíni? Nítorí pé ẹjọ́ ọmọdé. Bàbá mi, wọn kì í ṣe bẹ́ẹ̀. Tí wọ́n bá ń tì yín, ẹ má tira yín. Ọmọ Tádé ṣe lèmi láti ṣeré Ọlọ́fin múlẹ̀. Ìran Odùduwà, ọmọ Odùduwà, ọmọ kan lára yín náà ni mo jẹ́. Àdìmúlà Ọlọ́fin Ògún fún mi níre ti ṣeré Ọlọ́fin múlẹ̀. Ọmọ ọba ni mí, akọdákọdẹ̀ ni mí pẹ̀lú. Nídìílé bàbá mi, akọdákọ ni mí. Bàbá, tí wọ́n bá sọ pé ẹ ṣáà wò ó, ẹ sọ fún wọn pé kí ló wà níbẹ̀. Mo bá yín sọ̀rọ̀ ọmọlúwàbí ṣùgbọ́n ẹ mú lò. Ó mà ṣe o. Ṣé rí àwọn tí wọ́n bá yín pariwo lórí social media,
I don't want to know how many they are. But èmi sọ fún yín pé èmi Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mọ́lẹ̀. Ọmọ́tádé ṣe. Ọmọ́túnadé ṣe ni mí. Kò sẹ́ni kankan nínú gbogbo wọn tó lè beat me hands down. When it comes to this wonderful Ọ̀yọ́ and Ifẹ̀ history. Ó ṣẹlẹ̀ wípé oríṣiríṣi ìtàn ló ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kò dẹ̀ dùn mí nítorí pé àwọn tó bá jẹ́ pé owó ni wọ́n fi débẹ̀, àwọn tó jẹ́ pé mo mọ̀yàn ni wọ́n fi débẹ̀, kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ṣé ẹ rí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí láàárín Aláàfin Ọ̀yọ́ àti bàá mi NIRÌШÀ? Nǹkan kan náà ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àrólé Ọlọ́fin Ògúnfúnminíre ti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin mọ́lẹ̀, the progenitor of all Àwórìs, àti ọlọ́tà tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́, ọlọ́tà àti ìlú Ọ̀tà, Kàbírù Adéyẹmí Láńlẹ́gẹ́, láti máa sọ wípé ọmọ ló bí bàbá. Ǹjẹ́ rí ibi tí ọmọ ti ń bí bàbá bí? Nítorí kíni? Ọ̀nà tóun náà gbà dórí àpèrè, ọ̀nà àìlẹ́tọ̀ọ́ ni. Tèmi Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀ tí bá dẹ̀ kí bẹ̀m̀bẹ́ bọ̀lù, àti bá kí gọ̀ǹgọ́ bọ̀lù, ìlú aya. Ṣùgbọ́n ọba Kàbírù Láńlẹ́gẹ́ ó máa tì mí débi ẹ̀ níjọ́ kan tí màá fi ọ̀rọ̀ fọ́gbà yángan. Bàbá, mo fẹ́ fi ọ̀rọ̀ fọ́gbà yángan fẹ́ yìí fúnra ara yín láṣálẹ́ yìí. Aláàfin Ọ̀yọ́, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀. Èmi ṣe bí níṣe ló yẹ ká ẹgbẹ́ yìí ṣe dórí àpèrè, bí ìlú ṣe máa tùbà, bó ṣe máa tùṣẹ́, bí gbogbo àwọn ọmọ ìlú wọ́n ṣe máa gbáyùn lórí ilẹ̀, gbogbo lots of, I've been expecting you to impart something good in the youths and women, but all you are after is what you cannot achieve, my darling sir. You can't win NIRԻШÀ. That is the reason why he instructed his PA just to ignore. And he is ignoring you too. Aláàfin of Ọ̀yọ́. Bàbá, ẹ kọjá àyè yín. Ta ló gúnyán fún yín tó ní tọbẹ̀ òṣòro? Ṣé rí bàbá tí mò ń pè yín yìí, àpèrè yẹn ni mò ń pọ́nlé. Ẹ lè fojú NIRÌШÀ gbolẹ̀, NIRÌШà kì í ṣe ní ààrẹ fífẹ́ nìkẹ́ni. Ó dẹ̀ dòdì kí ọmọ tó bàbá tó sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn. Kó dẹ̀ dòdì èèwọ̀ ni. Ọmọ ò lè sọ fún bàbá ẹ̀ pé bàbá mi, orókùn yín ni mò ń wò ń ta yìí, ọmọ náà máa ṣègbé ni. Orúkọ tèmi ni Olúwatóyìn Ọbátúlá Ọmọ́tádé ṣe Ẹfúnṣayọ̀. Ẹni tí ò bá mọ̀ kó mọ̀, ẹ lọ sọ lọ́jà, ṣùgbọ́n tẹ́ bá lọ ẹ rántí faṣọ yín ya lọ́nà. Ọmọ ọba ni mí, akọ̀dákọ ni mí. Ọba lèmi fún ara mi láyé ara mi. Yes kẹ́. Ọmọ ọba tún ni mí. Ìyá ọba tún ni mí. So ẹnu mi gbà á
láti bá ẹ̀yin bàbá mi ládéládé láti bá yín sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Aláàfin Ọ̀yọ́ ẹ kọjá àyè yín. Àpèrè yẹn ni mò ń pọ́lé yẹn o, tí mo fi ń lo ẹ yẹn o. Ṣé tí bá máa padà wá fún yín lẹ́lẹ́kẹta tẹ́ bá kọ́wọ́ ọmọ yín báṣọ, you will smell yourself, my darling. Aláyélúwà. God bless you, sir. I've been reading so many things, and I just have to come out. I have to come out to come and put you where you belong. Keep on using air for you. I will not use it anymore. Ma lo ìwọ mọ́ ẹ, ma fún ẹ, ma la mọ́ ẹ gbòlà. How dare you? Láti máa lọ sọ pé kí onírìṣà kó lọ ṣe kíníkan ẹnu ẹ dẹ̀ gbà á. Ọmọdé tó bá sọ pé ẹnu àgbárùn, ọmọ ẹ̀yìn náà ń bọ̀ láti fún ní fọ́rùn látẹ̀yìn. Bẹ́ẹ̀ ni ọmọ àwọ̀ orí ni wa, ìgbà ayẹmí ẹ̀tù mi lára o. Mi ẹ̀dá ìtò òrìṣà ẹ̀yẹlẹ ní ìwà o. Mi kẹ́yẹlẹ mi ra àjò akóore wá sílé. Ọmọ Ọlọ́ọ̀fin ráyè ìgbà ayẹmí ẹ̀tù mi lára o. Kọ̀rọ̀jọ̀gbọ́n ni mí, kò sí nǹkan tẹ́ lè fi mí ṣe bàbá. Àwọn tó ń tì yín, wọ́n máa tì yín pa. Ṣé rí pé mo sì ń lo ẹ fún yín náà? Ṣùgbọ́n kù ṣẹ́jú péréte tẹ́ máa tẹ́ láti máa sọ̀rọ̀ sí onírìṣà. You are so rude, you lack moral. Telling onírìṣà, giving him an instruction. How dare you? Don't try such again, my darling. Should you try this thing? Should I come? If I come out for you the third time, you won't like yourself. Because I will bring your file out. I don't do that, but when people push me to the wall, I will put you where you belong. For you to insult onírìṣà openly and giving him an instruction, you don't deserve any respect from me. Tí bá fẹ́ lámú ẹ máa pè ẹ́ ní ọmọ yìí. Ó tó mi lọ́jọ́ orí, àpèrè ni mò ń wò. Tó bá ju àkọ́bí mi lọ, ò lè bí àkọ́bí mi lọ́mọ. Be careful. Gbogbo nǹkan ni mo fi báyàn ṣeré, kì í ṣe àpèrè aládé. Ìtorí inú ilé kan náà láti jọ jáde. Kind of. Tó bá lọ mú ẹ wá níbì kan tí owó dọ́là tí wọ́n fi gbé ẹ síbẹ̀ tó bá ń gùn ẹ́, rántí pé àwa kan wà tá jẹ́ akọ̀dàkọ̀. Àwa kan wà tá jẹ́ akọ̀dàkọ̀ tá máa put ẹ to where you belong. My darling Ọlọ́yọ̀ Ọ̀fọ̀yọ́, don't try that again. Ǹjẹ́ lẹ ṣe tutù yín pé ṣé ni wọ́n fún yín ní ìdánilẹ́kọ̀ọ́ nínú ilé pé nǹkan tó ń pè létùtù nìyẹn? Ṣé ìdánilẹ́kọ̀ọ́ ṣé wọ́n fún yín pé àbí àwọn tó kàn wà pẹ̀lú yín wọ́n kàn ń pẹran lójoojúmọ́, wọ́n ń jẹ, wọ́n ń mu, wọ́n ń bóbìnrin sùn, wọ́n ń pariwo ni?
irú tí wọ́n ṣe fún Olúwo tí yẹn ya sínwín sí Ìwó ń bẹ. Don't try such with NIRÌШÀ. You can try it with maybe small but àbáwọn chiefs tó bá fi jẹ. Don't you ever in your life, Baba. You see, I'm still respecting you. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, gbogbo ẹ̀yin ọmọ Aláàfin, gbogbo ẹ̀yin ọmọ kẹ́ ẹ jáde o. Ẹ mọ̀ pé mi náà wà nílé fún yín. Kò sí ohun tẹ́nì kankan máa fẹ́ nìkankan ṣe. Tó bá ti lè jẹ́ pé lórí ọ̀rọ̀ àpèrè ni, bí lológo mi máa jí akìbókùnrin ẹyẹ lórí ìtẹ́. Tí kìnìún méjì bá dẹ̀ pàdé láginjù, wọ́n máa fi ìrùkẹ̀rẹ̀ ìrù báyìí, wọ́n máa fi yọra wọn ni. Bàbá ẹ lọ wádìí mi dáadáa. Ọmọ Ọlọ́fin Ògún fún mi níre ni mí. Èmi lọmọ kábíyèsí ìjẹta ẹni adé ń wá. Níṣẹ̀rẹ̀ Ọlọ́fin mọ́lẹ̀. Daughter, great multi granddaughter of Ọlọ́fin Ògún fún mi níre Àdìmúlà. You know that Ọ̀jájá too bears Àdìmúlà. So he is my father. Don't you dare do that again. I will come out for you seriously. Ẹ̀yin tẹ́ ń bá ṣe content tẹ́ fi ń pawó. Ẹ gbọ́ nǹkan tí bàbá mi sọ ni. Ẹ jẹ́ kí n tiẹ̀ ka díẹ̀ nínú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ fún yín. People warned you that what you are putting your head into, you won't love it, my darling. Ọmọ òkì dojúkọ bàbá ẹ̀. When it comes to battle, o lè dojúkọ bàbá ẹ̀ kó ní kí bàbá ẹ̀ máa bọ̀. Ó ṣe wò. Ọ̀rànmíyàn tó fẹ̀ dé Ilé Ifẹ̀. Àrólé Odùduwà ni o. If you don't know that, go and read your syllabus. Go and read about that throne you are sitting on. Go and read how far. Go and think about other Aláàfin before you. Careful. Let me read what you sent out. Hey, you want to puff up? Àwọn tẹ́ bá fi joyè ni kó puff up fún. Yes. Because tó fi lè rí bàbá wa fín, I'm ready to rí ẹ fín. Mo lè gbé gèlè orí mi kí n gbé sílẹ̀ funfun lórí mi báláwo. You have to give him maximum respect due. Because if you insult him, Nigeria máa fọ́, Yorùbá máa fọ́. Àbí ìwọ náà ti gbowó lọ́wọ́ àwọn ará bí? Ìwọ ò lè mú jẹ o. Bólúwo bá mú jẹ, ìwọ ò lè mú jẹ o. Orí àpèrè ọ̀rọ̀ yàn ló jókòó sí o. Yíò. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ tó fi mú mi bínú tó báyìí. Gbogbo yín náà lẹ ti kà, gbogbo yín náà lẹ ti gbọ́. Most of you ló ti gbọ́. The Aláàfin of Ọ̀yọ́
I'm not going to call you Alayeluwa. That Alaafin is for that throne, not you. Okay? And I will not call you Oba or Alayeluwa. You don't deserve it, my darling. Okay. The Aláàfin of Ọ̀yọ́, Abímbọ́lá Hakeem Owóadé the first, has faulted the conferment of the chieftaincy title of Okanlomo of Yoruba land on a business tycoon, Dotun Sanusi, aka Ilaji, by the Ooni of Ife, Ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Who are you to checkmate his decision? Even though we are still coming back to that particular title, Okanlomo. I'm coming back to that one. You, Owóadé, said conferment of chieftaincy title, which borders on the entirety of Yoruba land by the Ooni of Ife, was not only an affront to the referred institution of the Aláàfin, who is the titan of Yoruba land and who holds exclusive rights to confer any chieftaincy title which covers the entire Yoruba land on anyone. You lie. You don't know history. Any title you give remains in that Oyo. Yeah. Anybody you give a title to, Alaafin, that person remain in Oyo. That title ends there. Go and ask the elders that knows better, that will not lie to you, that will not take your money and put your spiritual life in danger. In your statements on Monday, this Monday, by your media aid, Bode Durojaye, àwọn tí wọ́n tì yín, ṣé àdìpọ̀ mo tún ṣì ń lo ẹ fún yín, said the Ooni of Ife is behaving as if there is no authority to check and call him to order. Woe unto your mouth. Ẹnu ẹ tó fi sọ yẹn. Ìwọ media, but don't get Bode Durojaye. Ẹnu ẹ kan. Eru ẹ kan. Eru ẹ kan bobo. O mama kan lọ títí láyé. Ìwọ sọ fún odidi onírìṣà wípé onírìṣà ń hùwà bí ẹni tí kò sẹ́ni tó lè dí lọ́wọ́ mú. Ẹnu ẹ kan. Àṣẹ ni mo fi sọ tọ̀rọ̀tọ̀rọ̀, tàṣẹ ni mo sọ. Bẹ́ẹ̀ ni àṣẹ bàbá ńlá mi ọ̀fùgún fún mi níre tó fi sí mi lórí ahọ́n. Òun ni mo fi sọ ọ̀rọ̀ tó jọ yẹn tó sọ yẹn ó jẹnu bàbá ńlá bàbá ẹ̀ lọ. Sọ onírìṣà. Ìwọ tó ń jẹ́ Bode Durojaye yẹn, I want you to come and reply me. Dáná fún mi kí n yá. Torí yín ò pé tẹ́ bá ti kàwé ìwé á máa sin yín níwín. Tẹ́ bá ti lọ ka history òyìnbó orí yín á máa dàrú, ọpọlọ yín á lọ́pọ̀. Ìwọ. And because of that, above the law syndrome of his, above the law syndrome on NIRԻШÀ, you dare open your mouth to spit that out.
irúnmọlẹ̀ ló máa gbá ẹ lẹ́nu. Ọ̀kànlénírínwó irúnmọlẹ̀ ló máa gbá ẹ lẹ́nu. Syndrome, you say syndrome? Wàá wá mọ nǹkan tó ń pè ní syndrome. This man is just too nice. Because he's a lively person. Ó ní ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan lórí Facebook tẹ́ ń bú òun lójoojúmọ́. Náwọn ò ní nǹkan tó ń fẹ́ sọ fún pé bàbá gbọ́dọ̀ máa fún ọmọ lóúnjẹ ni pé kẹ́ máa fi pawó oúnjẹ. You think he can't arrest you? You are above the law? You are what or what? No, he said he feels that the more you talk about him, the more you get kolo coin. The more comments you get, the more only one feel but pass up on fi sílẹ̀ ní pé kẹ́ máa fi jẹun lórí media. Téèyàn bá dẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn, ó yẹ kẹ́ lọ ṣọ́ra. Ó yẹ kẹ́ lọ ṣọ́ra. Èèyàn ní kẹ́ máa fi run pákó, kẹ́ máa fi pawó, ẹ rò pé owó tútù ni, owó gbóná ni, òun ni gbogbo yín lára yín ò ṣe ń yá. Ní orí gbogbo yín lẹ́ṣẹ̀ gbogbo yín lọ́pọlọ yín ti yí sórí Facebook. Ọ̀pọ̀ nínú yín lọ́pọlọ ẹ̀ ló ti ya wèrè, ló ti sínwín. Tó dẹ̀ ran àwọn ọmọ yín nítorí pé ẹ mọ̀ pé irúnmọlẹ̀ lẹ sọ̀rọ̀ òdì sí. Àfi tẹ́ bá jí tẹ́ bá fẹsẹ̀ tẹ́lẹ̀. He is in the habit of walking on everybody's back, including the apex courts in the country, the Supreme Court. Yes, he rules over the Supreme Courts. He is Alayeluwa, Olórí gbogbo Ladelade. Thank you, my love. He rules over. Ẹ rò pé Naomi tí nǹkan ṣẹlẹ̀ sí, and he allowed the law to take its course. You think he cannot say, my wife, ó yá lọ́wọ́ nu mọ́tò ń bẹ̀ yẹn, kò sẹ́ni tó máa dì lọ́wọ́ mú. Ó bá lórí gbogbo ẹ̀ ni. Àti inú oyún láti yàn wà. Oh, mo mọ nǹkan tẹ́ ń mo rò, mo mọ nǹkan tẹ́ ń sọ. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò nìyẹn lẹ́yìn ilẹ̀kùn. So ẹ gbàgbé nǹkan tẹ́ ń rò lọ́kàn yín, tẹ́ ń sọ pé mi ò mọ nǹkan tí mo sọ yẹn, mo mọ̀ jù bẹ́ẹ̀ lọ. You said that the Supreme Court, which had ruled on the exclusive preserve of the Aláàfin to confer chieftaincy title that covers the entire Yoruba land on anyone. Kábíyèsí, George yín tó sọ bẹ́ẹ̀ yẹn, ẹ bá mi sọ pé mo sọ pé ọpọlọ ẹ̀ yòrò. Ta ló sọ pé Aláàfin ló máa fúnyàn kan lóyè tó máa cover gbogbo Yorùbá land ṣèṣù? Ọ̀yọ́ ló dúró sí, Ọ̀yọ́ ló dá dúró sí. Gbogbo oyè tó bá fúnyàn Ọ̀yọ́ ló dúró sí. Join hands with him to create employment, to empower people. Instead of that, you just arrive and all you want to do is you are puffing up. Gra, ìgbéraga, ìgbérasọ́lẹ̀. Mi ò kì sábà dá sí ọ̀rọ̀, ṣùgbọ́n tó bá kan ti ọba
wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ́dẹ̀ torí pé nǹkan tó kàn mí ni tó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọ àdìmúlà ọlọ́fin ògún fún mi nírè ni mí. I'm from that lineage. Ẹni adé ń wá Ọbátúlà Aláyélúwà Ìjẹ̀tà bàbá tèmi ni. Aláyélúwà tó wà lórí àpèrè àdìmúlà ọlọ́fin ògún fún mi níre lọ́wọ́lọ́wọ́ yìí ní ṣẹ̀rí ọlọ́fin múlẹ̀. My son, my father, my king. Jáwé sẹ́nu kó rí ìjà òdì. Same thing with Onírìṣà. Gbogbo yín ti ṣe wọ́nranwọ̀nran tipẹ́. Any social media person that comes out for Onírìṣà, I will come out for you. I'm not going to allow you to keep on using him to get money because he opened that avenue for you. That is why some of you think you can just come out and be calling his name anyhow. And you, Alaafin, don't let your people push you to your early dungeon. Ẹ fọwọ́ fáwọ́ ẹ fẹ́ rigi jóbi o. Ẹ gbó bí olúgbogbo ti gbó. Ẹ gbó bí àgbà kan. Tẹ́ bá bọ̀wọ̀ fágbà wájú. That is it. The monarch added that the instruments of office presented to Ooni Ogunwusi during his installation specifically limits his traditional area of authority to Old Oromiyan local government in Osun State. You lie. You don't know history. Which has now been split into Ife Central, Ife North, and Ife South LGAs. Bó ṣe ń gé orí irun ẹ̀ bó ṣe gé sí wẹ́lẹ́wẹ́lẹ́. Ìwọ náà fẹ́ dìde bí Nájímù àbí kí lorúkọ ẹ ti ń jẹ́. Nurudeen àbáwò ló ṣe ń jẹ́. Ti Olúwo. Ìyẹn tí cocaine ti já sínú ọpọlọ. Tó ti jẹ́ gbogbo àwọn ọmọ ìlú ló ti poison omi fún wọn. Tó ti dá hàntú sínú gbogbo omi fún wọn. Wọ́n ti fi hàntú séńjẹ fún wọn. Kò sẹ́ni kankan tó lẹ́nu ọ̀rọ̀ mọ́. Don't you dare try that with Onírìṣà. He's an Adimula. I am an Adimula. He's an Adimula. I am an Adimula. You demanded the revocation of the title on Sanusi within 48 hours. How dare you? You see how Baba was just using you to chat on the phone. He said they should not reply you, but I, Omotadeshe Fushayo, I'm replying you under the banner of Okonlelirinwo Irunmole. Bẹ́ẹ̀ni. Erinwo Irunmole. Bẹ́ẹ̀ni, mo tún wá fi ti bàbá mi Onírìṣà lé. Be careful. You accuse the Onírìṣà of Ife of taking the peace and unity initiative of the Aláàfin for granted. Ìwọ ló máa sọ yẹn. Ìjọ́ wo ló dé? Ìjọ́ wo ló dé?
Bàbá Lámídì Aláàfin ikú bàbá yèyé gbàgbàdo ọ̀ràn sẹ́kùlẹ̀ ẹ̀kùlẹ̀ ẹlẹ́kùlẹ̀ kó lè bá àdìjà kó lè bá àdá pọn ọ̀run rẹ bàbá kò lè yé yín tí bàbá bá rí ọ̀nìrìṣà wọ́n mọ̀ bó ṣe ń kíra wọn tọ̀wọ̀tọ̀wọ̀. And you, how old are you? So he took the initiative of your initiative for granted by taking decisions that are not only ultra-virus, but derogatory to the titans of Yoruba. Says who? Who told you that you are a you superior anything? You don't even superior. Hama superior. Àwọn tó bá wà lábẹ́ ló lè sọ pé ló lè pàṣẹ fún now, my darling brother. Sorry, but in table díẹ̀. The dictum that nobody is above the law of the land is now being put to a crucial test, and the reality of our time marks the very obligatory for the Aláàfin to call the Ọọ̀ni of Ife to order and demand revocation of the so-called Okonomo of Yoruba land chieftaincy title confer on Engineer Dotun Sanusi within 48 hours. And he said, "No, ti máa kàn. Ó tiẹ̀ ti kàn already. Or face the consequences." Who are you? Which consequence? Which consequence? Kamati was a consequences. Ta ló fẹ́ jókòó dá ẹjọ́ yẹn? Ṣé ìwọ náà ṣá? Ìwọ náà ti lọ recruit àwọn èèyàn. Ó máa fìyà jẹ wọ́n lásán ni. You said he's overstepping his boundary. You comment from people. Unity of our crown strengthen. Unity of our crowns. Strength of our land. Yoruba Youth Ambassador calls for peace. Coexistence between Aláàfin of Ọ̀yọ́ and NIRÌШÀ. The Yoruba Youth Ambassador YYA, an organization committed to youth empowerment, education, cultural promotion, and advocacy, has observed the deep concern the recent disagreement between the Alaafin blah 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 blah. As young inheritors of a proud and ancient heritage, we stand not to take sides, but to remind Yoruba land of a timeless truth. The strength of our people has always rested upon the unity of our monarchs. Yes, that is true. But how dare you, Mr. Oloyo, and your so-called media man, tẹnu ẹ ti kàn. The historic weight of unity from the Ile-Ife, revered as the cradle of Yoruba civilization, to the Oyo Empire, which rose as a bastion of governance, commerce, and military prowess. History has shown that both stones are pillars upon which the destiny of Yoruba land rests. That is true. But any Tony
lórí àpèrè Ilé Ifẹ̀ òun náà ló ní Ọ̀yọ́ ó kàwé débẹ̀ àníkẹ́ yé máa kàwé àwọn òyìnbó mọ́ ẹ yé máa kàwé àwọn òyìnbó mọ́ àwọn ìyáwé òyìnbó tó ẹ̀ka yìí ló ń jẹ́ kẹ́ máa fipá jí bàbá yín lórí bẹ́ẹ̀dì bí àwọn ará bí. Oduduwa, our progenitor, entrusted us with the rivalry but with kingship. If I preserve the spiritual and ancestral heart of our nation, while Oyo carry the banner of political authority and statecraft. Are you hearing that? Neither diminish the other, rather they complemented each other, ensuring that the Yoruba civilization stood tall among African nations. Are you hearing that? You need to step down, my darling brother. That's your media man. That's your media man. Bá mi sọ fún pé ẹnu ẹ ti kan láti ìṣẹ́jú yìí lọ. Tẹ́mi ti ka nǹkan tó kọ yẹn. Ẹnu ẹ ti kan. Èwo máa mú ní gògògòǹgò. Èwo máa mú lẹ́nu ọ̀tún, máa mú lọ́tún, máa mú lósì. Èwo tó máa gbóná fò ó máa mú lábíyá. Ìkan á wá dúró sórí igi mú ẹ̀ báyìí. Because he's an idiot. Tó bá rán yàn níṣẹ́ ẹrú, wàá fi tọmọ jẹ. Gbogbo ẹ̀yin bàbá mi ládéládé lóyè gbogbo yín pátápátá ni mo rí ẹ̀yin tí ẹ wà lẹ́yìn fọ́nrán gbogbo yín pátápátá ni mo rí yín níbi tí mo ti ń wo ẹ̀yin náà mọ̀ pé mo níbi tí mo ti máa ń wo gbogbo àwọn tó wà ní ẹ̀yin mirror. How dare you? But history also warns us. When this unit crept in from interscene wars, such as the Kiriji War, to colonial manipulations, that weakens our kingdoms, Yoruba land lost ground, and our collective progress was delayed. And you want to bring that up again. Aláàfin, máa kúrú máa bá ẹ délẹ̀, máa dúró sórí àpótí, máa bá ẹ ga. Ṣó wá rí pressman ẹ. Gbogbo nǹkan tó sọ yẹn tó fi sọ̀rọ̀ sí. Anyway, it's what you dictate, but he added his own. This moment, therefore, is not just about a title. It is about ensuring we do not repeat those past painful chapters. And that is what you are bringing up. Just as Kabiru Adeyemi, Olota Ofota, is bringing up among the Aworis. And he's not going to jello because very soon, Olota Ofota is going to Daomi to Makwa Wasile. Early this year at the Yoruba Youth First Year International Conference held in February at Osun State University, Osogbo, they convened monarchs, scholars, and youth leaders in a robust dialogue on the future of Yoruba land. One of the resolutions of that history gathering was clear. The unity of Yoruba monarchs is the cornerstone of Yoruba progress. I don't want to know whatever personal situation you might have with NIRԻШÀ. But with Baba Adeyeye himself. But when it comes to that stool that he is sitting on,
Don't cross my path. Torí mi ò kì í ṣe ọmọ àlè. Akọdákọ ni mí. Ojúlówó ọmọọba ni mí. Ká jẹ́ kó rí wa máa pé pẹ̀lú gbogbo ẹlẹ́yà tẹ́ ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá nírú kankan tẹ́ ń rò ju tẹ̀mbẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ rìkíṣí rìgímọ̀ tó bá ti gbówó fún yín báyìí ẹ fẹ́ lè gé abẹ́ ìyá yín kẹta dànù. Ó mà ṣe o. You see what you are doing now? You're awakening the beast in me to do the needful for the Awori people. Thank you. Let me just go further because that thing is very, very... Let me read some of the comments. Oríṣiríṣi, see what people are saying to you. Until that Oba realize that things have changed, there is nothing like Titan of Yoruba land. Some of them still talk like they are in the primitive time. No Oba house power beyond his territory, domain, or kingdom. Oni is to Ile-Ife, Aláàfin is to Oyo, Deji Akure, who happened to be my, should I call him my cousin? Because Omo Baba mi no shani, or I call him my uncle. Ajora wa bi mumu. You want to see Deji? I will show you Deji, and you will see that like so Olubadan is to Ibadan. Akpetumodu is to Ipetumodu. But Oni of Ife is the head of traditional rulers in Southwest. Oni Adeyeye Enitan Babatunde Ogunwusi Ojaja II Baba wa. I would like to express my heartfelt appreciation for your unwavering commitment to empowering the youth, providing essential support to those in need, and fostering economic opportunities for the less privileged. Your selfless dedication is a beacon of hope and inspiration to countless individuals. As a revered monarch, your tireless work, ethic, and compassion are a shining example of leadership. May your vision for a brighter future continue to uplift and transform lives. Oh, NIRÌШÀ, Aniyikaye. Ọṣà kí wọ́n lọ kiri bẹ́yẹn. Oríkì yẹn gùn lọ ẹ má jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀ lọ fún yín bẹ́ẹ̀ yẹn. Oríkì yẹn ti gòjò bí mo ṣe ń ka yẹn bẹ́ẹ̀ lórí mi ń wú, lórí mi ń ṣe jìgì, lórí mi ń ṣe jìgì, lórí mi ń ṣe jìgì. Mr. Ọlọ́yọ̀, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi. Ifá ń fẹjú gorí ilé tantan, bàbá Tadé ní káwò Ọọ̀ni Adéyẹ oyè. May your impact be felt for generations to come. This was written by Oje Npetu. And you, who are you? Àwọn eléyìí ti fojú winá. And
At the same time, a pastor warned you. What is the name? Oyedele. Is it Isaiah or Jeremiah? Something like that, sir. He stressed that both monarchs occupy thrones that transcend personal interests, describing them as symbols of Yoruba history, spiritual and cultural custodians, and fathers of the land. He warned that a rift between the two would threaten the unity and pride of Yoruba people, with far-reaching consequences for the younger generations to come. Mr. Oloyo, calm down. Calm down. Ó tí lóṣù mẹ́fà. Ó tí lọ́dún kan. Alágbára Èdùmàrè. Ẹ máa pẹ́. Ẹ máa gbogbo bí ogbó tí ń gbó. Bí àwọn àgbà kan. Ó gbó títí. Tó fi ọmọ owú ṣóńdè. Ọmọ owú ó jẹjẹjẹjẹ títí. Ó dókínì. Ìyẹn, if you wish, it's all yours. But with all this rubberebe that you are doing, and you are allowing people to push you, you want to prove that you are something, my darling, calm down. Enjoy your throne. Be busy with the youths, with the widows and widowers, homeless, garage. Empower them with something. Let them start writing something about you. Let them start feeling something about you. Odori àpèrè, ìjà ló bẹ̀rẹ̀ sí ní ìjà. Mr. Man, wise up, man. Ó tiẹ̀ kọ́kọ́ gbé tọ̀rọ̀ tìlú síwájú. Ó gbọ́rọ̀ tàwọn obìnrin ìlú, àwọn tìyá lọ́jà, àwọn tí nìkan, ó gbé yẹn sọ́kàn. Power tussle with NIRԻШÀ will make you fall. You see ojú ọ̀run yìí. Yàrá kó tó pọ̀ dẹ̀ tún ni. Ó gba 100 boys. Ẹ lè jọ máa ṣiṣẹ́ papọ̀ tó máa sọ pé nígbà tí new Ọlọ́yọ̀ débẹ̀ báyìí àwọn méjèèjì wọn tí ẹ lè ráàrin wọn torí ẹni tó yẹ kí NIRÍШÀ ó fi ṣe ẹni àbá sọ̀rọ̀ igbó nìyẹn mú kura. Ìyẹn ti sínwín sí wò ń bẹ̀. And you, the person he's supposed to relate to, don't you know that you are kind of siblings? Níbo ni bàbá ẹ ti wá? Níbo ni bàbá ti ẹ ti wá? Bàbá ẹ ńkọ́? Bàbá kẹẹ̀dọ́gbọ̀n ńkọ́? Ilé Ifẹ̀. Come on, go and read. Go and go to the elders and let them explain things to you. And stop being silly. Yeah, I can say that to you. Because if your stupid media man can insult my father, I have every right to give it back to you. That's goose. And you are really waking me up to do the needful in Awori land. I thank you for that. Ọjọ́ tá bá rí ibi ni bí wọlé.
trust. Hey, Ishoro Mesho, everyone daji Baba. I cite you. I cite you, Baba. I cite you. Everyone daji you. Hey, Paulisha. Be very, very careful, sir. This your body, Mr. Rightman, Bode Durojaye, your chief press secretary. No. What he said is Ojuenuelo. As I've been saying, the same situation between the throne of NIRԻШÀ and the throne of Aláàfin is the same thing that is going on in Awori land. The throne of Aláàfin Ogunfunminire, seated as we speak by my wonderful, handsome, my son, my Baba, and my king, Alayeluwa, Engineer Sulaimon Adekunle Bangbade, Ayodele Edun Alaka III. The Adimula of Awori kingdoms. He is suffering the same rudeness from Olota of Ota, Kabiru Adeyemi Lanlege, as well as one silly new boy. Toshe Gbesori Oye ni Dimu. Tèmi ń bá sọ̀rọ̀ tó sọ pé pẹ̀lẹ́ my sister, èmi ni sister ẹ̀yẹ o. Ńgbà tó tiẹ̀ ti pè mí ní sister, yẹn lè wá ní kó má fi gàgbàgà pẹ̀lú àlòrólé Ọlọ́fin Ògúnfúnminire. This boy is just 30-something years. That is even if he's already 30. You know, we take them young now because we want a youthful mind on the throne. But they are becoming stupid. He's now new at the new Aláàfin Ìṣẹ̀rí Ìdìmú, not Ìṣẹ̀rí Ilé. He's claiming superiority. Yeah. He's saying that Ìdìmú is 10 million years old. He's even older than the Ìdìmú is even older than the progenitor himself. Yeah, Awori progenitor. Babala babame. Adimula Ọlọ́fin Ògúnfúnminire. NIRÌШÀ is Adimula. I am an Adimula. So you, Mr. Oyo, be careful. Mr. Aláàfin of Oyo, be very, very careful. I don't like to be rude, but because you were rude to him, and as your press boy was rude to him as well, so it's on you that I will take it. Kini koko de ni ṣẹlẹ̀. Go and sit down. Go and ask questions. The people that knows the truth, go and ask them. I'm sure they will tell you the truth. And if it is because of the money, then she madaru, and then you became the king, it's all well and good. Èmi ò ní kọ́ mọ léèwé má jà. Kẹ́jẹ̀ ṣá ti má ta sí mi lára. Well, Aláàfin ni kẹ́ bá sọ̀rọ̀ òun àti àwọn tí advice her. Aláàfin Ọ̀yọ́ ni kẹ́ bá sọ̀rọ̀. Kò síbi tó ń lọ yẹn. Màá bá tátán délẹ̀ àtòun àti àwọn
spokesperson ẹ̀ Ọmọ́tádéṣe ewùsì Ọmọ́tádéṣe ẹ fún Ṣayọ̀ lèmi láti ṣeré Ọlọ́fin mọ́lẹ̀. This has nothing to do with religion pé I'm a Christian mo kíní kan entitlement mi lélẹ́yìí orí àpèrè bàbá ńlá mi. You don't insult that show. You insult that show, I come out for you. Bàbá ló ní kan fi wọ́n sílẹ̀ kan jẹ́ káwọn idiot kankan máa fi pawó. Anybody tó bá tún sọ̀rọ̀ onírìṣà àdìsọkúsọ, I will come out for you. I will give you reply. Tọ́rọ̀pọ̀ nínú yín ọmọ ajá ni. Nonsense. One thing I love about this my bami. Adeyeye ni ìtàn Babátúndé Ògúnwùsì Ọjájá II is not granting the stupid interview, neither allowing his pressman inú yẹn dẹ̀ máa ń dùn ni to release any or to read any meaning to all this nonsense. I mean, silence is the best answer for a silly boy. Olafare says the Oni of Ife Alayeluwa Adeyeye, any it's of Babátúndé Ògúnwùsì has declined Omoko to react to the 48 hours ultimatum issued by the Aláàfin of Ọ̀yọ́, Abímbọ́lá Akeem Owóadé. I removed the Ọba and I removed the Alayeluwa. Yes. You see how it feels? When you're supposed to give title that carries respect and you don't give it, one doesn't use it for you. You see how it feels? Yeah. I don't like not using Alayeluwa to call anybody sitting on the throne, but when you prove to me that you are a fool, I'm not insulting the throne, but you as a person, because I know what the throne is. Ọmọ inú ọgbà ni mí. You are asking NIRԻШÀ to withdraw. Anyway, ló fi sọ. Even though I'm still coming back to that title, I'm coming back to that. But kò ní ṣojú tí yín báyìí. Olafare wrote, my principal has directed me not to release any statements on these empty threats. Yeah, I love that. I love Olafare. Gentlemen of the press, I beg to disappoint you. We cannot dignify the undignifiable with an official response. The matter can be left to the court of public opinion, where it is already being judged. Let us concentrate on narratives that promote unity rather than those that could breed division. No press release, please. 48 hours, my foot. I kiss you, Olafare. Now let me use a Bible verse.
ẹni kò mọ̀ èyí tó ń ṣe gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ ṣe ń pè mí ni mò ń jẹ́. Iṣẹ́ irúnmọlẹ̀ ni mò ń ṣe. Oh yes, thank you, mami mo dúpẹ́. He just say, what is wrong with this small boy? Go and sit down, jọ. Lọ bá yàwó ẹ kó ṣe tíì fún ẹ. Tó bá ṣe tíì fún ẹ tán kó fọwọ́ wọ́ ẹ lógòrò ẹ̀yìn. Kó lọ bí round 1 round 2. Bí ara ẹ abalẹ̀. Àbí kó wá gba tíkẹ́ẹ̀tì kó travel kó lọ relax kó lọ fi massage for the weekend and come back to release the stress you are putting upon your shoulders. Ẹrù ayé. Ẹrù ayé. Àdúnwó ló wà láyé òṣì yìí. Tẹ́ wá ń kóra yín sínú làásìgbò. I need that small thing. Òun náà ti lọ gbé ọ̀pá ọ̀rọ̀ mi òun náà lọ gbé sìn. Ọmọ tí ò tí wọ 30 years or 30 something years, maybe 31 or 32. Àtàkọ́ bí mi àti kejì kò sí tó ṣẹgbẹ́ nínú wọn. Ó ń pè mí ní my sister. Mo lé mi your sister. Mo lé mi ò kìí ṣe your sister. Mo ní I'm your grandmother. Mo ní ìwọ ń pera ẹ. Mo ní ta ló fún ẹ ní title tó ń jẹ́ yìí? Ìwọ náà sìn, ó ti lo ọ̀pá ọ̀ràn míyàn. Ta ló fẹ́ lọ fi pàdé jàre o? Ọmọ ọdún mélòó ni ẹ́? Tí wọ́n ń tì ẹ́ tí ìwọ náà tó ń tì. Wọ́n tì ẹ́ wọ́n yọ shovel lẹ́sẹ̀ ọmọ Nàìjíríà. Wọ́n yọ bírèkì báyìí wọ́n máa lọ ní túrúrú. Àbáwọn báyìí kọ́. Ẹ̀yin ti sọ lọ. Mò ń bọ̀. Ẹ calm down. Ẹ calm down. Ẹ kù ṣẹ́jú péréte. Gbogbo ẹ̀yin ọba tẹ́ lọ síbẹ̀ tẹ́ lọ bá wọn ṣe 3 months kíní. Gbogbo yín lẹ máa jẹ̀ka nígbà tí mo bá jáde tán. Ẹ̀dùnà kí ló ń ṣe ẹ̀yin ọba Yorùbá? Kí ló ń ṣe ẹ̀yin ọmọ Yorùbá? Kí ló ń ṣe àwa ọmọ kóòtù òjire tó jẹ́ pé ìdí ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún? Nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe báyìí kí ìlú túbà kó túṣẹ. Ìwọ lẹ máa fúnlẹ̀ jẹ, ìwọ lẹ máa fáwọn òrìṣà jẹ. Olè lẹ máa jà láàrin ìlú. Àwọn ọmọ ìlú tó yẹ kó máa gbáyùn lásìkò tí ìlú ń lé kókókókókókókó mọ́ wọn ni. Àwọn ọlọ́jà wọn tàtà jèrè. And you call yourself a king. Ó yẹ kó lọ ṣígbáwò ni. How dare you, my darling Akimu? Yeah, mo là mọ́ ẹ straight off. Because that your stupid boy called the press man causes it. And I don't regret what I'm doing tonight. All of you must be put to order. Tẹ́ bá rí rọ̀hún táwọn bá Àwórì náà ń ṣe. Àwọn bá mi Àwórì yẹn, wọ́n kàn ṣe bí aràn tó ń boyún jẹ́ ni. Thanks to who? Thanks to Ọlọ́ta of Ọ̀tà. Tó ti ta gbogbo wọn, tó ti ta gbogbo ilé ayé gbogbo wọn, tó ti ta mọ́gbà tiẹ̀. Máa blow whistle. Let's go to the book of Chronicle. I want to leave you because gbogbo yín náà lè ń claim Christianity. Akimu, ìwọ náà lọ gbé Al-Quran Karim. He didn't reply him. Yeah, he didn't. He just said, fi yẹn sílẹ̀ jàre. You don't need to reply the idiot. He's a silly boy. Ọmọ kékeré ni. Mélòó kí ló tí rí? Ó débì kan. Power ló kọ́kọ́ dojúkọ.
ó kọ́kọ́ dúbò ṣe kọ́kọ́ máa gain confidence gbogbo àwọn aráàlú, àwọn ìyálọ́jà, àwọn tó ń ta oúnjẹ, àwọn tó ń taṣọ, àwọn elélùbọ́, àwọn aláta. Ó kọ́kọ́ wá bí ó ṣe máa kọ́kọ́ tìyàwó ẹ̀ sí ọ̀dọ̀ ìyá lọ́jà tó kọ́kọ́ máa jẹ́ pé kọ́kọ́ feel comfortable. Báwọn lọ́ba tuntun agbára ló ń wá kiri. Àwọn tó gbàgbára lánàá wọ́n jí láàárọ̀ yìí bóyá ló mọ̀. Àwọn tó gbàgbára lánàá wọ́n jí lénìí. Ìpèrí ẹ̀ fún kú mi, ìpèrí ẹ̀ fárùn wà gbówó àtọ̀ o. But you need to be extremely careful, my darling. Aláàfin ọlọ́yọ̀ fọ̀yọ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ọlọ́yọ̀ tí ọ̀yọ̀. So you need to be extremely careful. Àwọn tó bá fi jẹ lábẹ́ ọ̀yọ́ ẹ̀ nìkan ló ti lè rúlò wọn. You are not the head of all kings in Nigeria. NIRԻШÀ is the father of all. And NIRÍŞÀ is an Adimula. Is all of Àrólé. Àrólé Ọlọ́fin Àdìmúlà. And I am ọmọ Àrólé Ọlọ́fin Àdìmúlà. So you cannot be insulting my father and expect me not to say anything. Mi ò sí láàrin ìjà yín, but kóníkálùkù di ọ̀wọ̀ fúnra wọn. Ẹ bọ̀wọ̀ fúnra yín. And knowing NIRÍШÀ, ẹni tí ó wáyé wàhálà, is because of the way you attacked him first. You know, he reached out to you first. That is him. He has a childish heart. Ìwọ wá wúlé, ó wá gara, ìgara chicken. Sọ̀kalẹ̀ nínú mọ́tò yẹn. Sọ̀kalẹ̀ nínú mọ́tò yẹn. Táyà ti flat. The Second Chronicle, chapter 7, verse 14 says, if my people who are called by my name will humble themselves, humble yourself, my darling brother, and pray and seek my face and turn from their wicked ways, turn from your self-centered way, then I will hear from heaven and I will forgive their sins and will heal their land. Tó yẹ kó máa kọjú sọ́lọ́run lára rọ̀ báyìí. Pé Olúwa, congratulations to me. Mo tún jí láàárọ̀ yìí. Elédùmarè, àbóyúnlé kó bí wẹ́rẹ́, àbùkọ́ ọ̀tọ̀ wà lábòsùn. Àwọn ìyá lọ́jà kọ́ máa rọ́jà ọ̀pọ̀ra, kọ́ máa rọ́jà ọ̀pọ̀ta. Gbogbo àwọn tó bá lọ sọ́jà lénìí, owó tó bá mú dání lọ sọ́jà, yẹ kó tó wọ́n ná, yẹ kó náà níṣẹ́kù. No, agbára ni wọ́n wá kiri. Agbára ló ń wá kiri. What a pity. Look at you. You're supposed to be looking fresh. You are looking haggard because okisun lálẹ́. Okisun lálẹ́. Ètò yẹ kó fi máa sùn, kó jẹ́ kí brain ẹ kó softy. Kí lẹ̀ tún mọ́ báyìí kó tún ní Ọlọ́run ó ṣé o. Alálẹ̀, gbogbo ẹ̀yin alálẹ̀ ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ tó bá mi ṣẹjọ́ tèmi o. Gbogbo olú kó tùbà kó tùṣẹ́, kó máa pe gbogbo àwọn youth àdúgbò, kó máa wá rojọ́, kó máa sọ nǹkan tó ti ń dùn wọ́n lọ́kàn. Nígbà tí bàbá ti lọ, bàbá sọ pé nǹkan báyìí làwọn máa ṣe fáwọn. Bàbá sọ ó dá lọ group ara yín wá, kí ni nǹkan tẹ́ rò pé fẹ́ ṣe, báwo lẹ ṣe fẹ́ ṣe. And then you do it. I'm so proud of my son, my father, my king, my Baba, the progenitor of Àwórì. Àrólé Ọlọ́fin Ògúnfúnmínírè. He's doing wonders in Ìṣẹ̀rí Ọlọ́fin. Ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Gbogbo ẹni tó bá ní kó má lọ ni kò ní dé bá. Ẹni bá ní kó má sùn kò ní jí bá wọn láàárọ̀ ọjọ́ kejì.
ìwọ débẹ̀ agbára ló ń lé kiri. ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ yẹn ní èdè Yorùbá. Ìwé Kíróníkà orí 7 ẹsẹ̀ 14 sọ báyìí pé tí àwọn ènìyàn mi tí a fi orúkọ mi pè tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà tí wọ́n sì rí ojú mi tí wọ́n sì yí kúrò nínú ọ̀nà búburú wọn nígbà náà èmi yóò gbọ́ láti ọ̀run èmi yóò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èmi yóò sì wo ilẹ̀ wọn sàn. Ṣẹlẹ̀ ìlú Ọ̀yọ́ ṣówó sàn láti ìgbà tó ti débẹ̀ ṣe kọ́ ló ń dá wà lálẹ́ síbẹ̀ lọ́tún lósì. Come off it, my darling. Wàá máa sọ pé kò gbọdọ̀ kan nígbà tèmi. Ẹ bá mi sọ, ẹ bá mi dẹ́lẹ́dàá ẹ̀mí ẹni kò ní kan nígbà tèmi. Kò ní kan nígbà tèmi. Láàrin ẹgbẹ́ láàrin ọgbà kò ní kan nígbà tèmi. Agbára is nothing, Ọlọ́run ló lágbára. Ènìyàn ló ń fún láti lò. Ẹ tó bá dẹ̀ fún ló máa tó bá fẹ́ ló máa ń fún bí a ṣe máa ń sọ. Níjọ mímọ́ ti Celestia. Wọ́n lè ṣe máa gbogbo Kìrìsìtẹ́nì ẹni tó lọ́run fẹ́ lọ́run yàn ẹni tó yàn ló ṣe lógo àìdìbàjẹ́ ògo àìdìbàjẹ́ tí wọ́n gbé wọn síbẹ̀ lọ́nà àlùkọ́rọ́ yìí ni o bí ìwọ bó fífa mú ẹni o wà wá ní kọ́lọ́run wá sọ̀rọ̀ dòótọ́ kó o lè rógo lò kó o lè ráṣẹ yọrí ìwọ mọ̀gbà tí NIRÌШÀ ti ń bà bẹ́ẹ̀ ó mọ̀ nǹkan tó bá lé o lè bá. You ought to go to read. You ought to reach out to him. Work hand in hand with him. Take him as your big brother. And allow him to kẹjọ ṣiṣẹ́ kí ìlú kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́bù. No. Gbádá ló ń dá káàkiri lẹ tó ń gbájà kiri tó ń bọ́ ẹni tó máa ṣọ tó máa bẹ̀ wọ́n wá ń tiẹ̀ gbọ̀ngbọ̀n wọ́n lẹ́nìkan tiẹ̀ ń jẹ́ àlùmọ̀rúfù ẹjọ́ ta kí lorúkọ ẹni yẹn full name ẹni yẹn wọ́n lẹ́nìkan ń jẹ́ àlùmọ̀rúfù ẹjọ́ fídíò tẹ́ni yẹn ti ṣe àṣẹ bàbá mi ó máa sàn fún yín ni kò ní kan nígbà tí yín láṣẹ Èdùmàrè nínú ẹbí nínú ará kò ní kan fún yín. Òrìṣà ayé pa bàbá mi mò ń gbọ́ yín. Ẹ ṣé bàbá. Èmi á bọ́ọ̀lù lọ ó máa bọ́ Alaafin ròkè ogun. Èmi á bọ́ọ̀lù lọ ó máa bọ́ Alaafin ròkè ogun. Máa bọ́ Alaafin rèṣẹ́ rí mọ́lẹ̀ ìgbà ilẹ̀ ó wà mọ̀ pé ọba dé. Dá bọ́ọ̀lù lọ ó máa bọ́ Alaafin ròkè ogun. Dá bọ́ọ̀lù lọ ó máa bọ́ Alaafin ròkè ogun. Máa bọ́ Alaafin rèṣẹ́ rí mọ́lẹ̀ ìgbà ilẹ̀ ó wà mọ̀ pé ọba dé. Ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlá. Ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlá ọmọtádé ṣe gọ̀gẹ̀gẹ̀ igi ọ̀là mógùn o. Ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlá. Ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnyè èmi gọ̀gẹ̀gẹ̀ igi ayọ̀ mógùn o. Òjòjò kì í ṣowó kó má lè nájà kókó lárọ́ta.
wá máa le. Bẹ́ẹ̀ ni àṣẹ ọ̀run ògùn kò yí padà. Á túbọ̀ á túṣẹ fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọdé, lọ́balọ́ba, lóyè lóyè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún dídúró yín tì mí láṣálẹ́ yìí láti ṣètò yìí. Ojú ẹ̀dàn yìí fọ́, etí ẹ̀dàn yìí di, ẹ̀dàn yìí ṣàárẹ̀. Ọ̀n ní gbẹ́nì kankan nínú wa gbìn láṣálẹ́ yìí. Ṣùgbọ́n ẹni bá mórúkọ mi sẹ́nu kò ní jí tílẹ̀ máa fi mọ́. Tílẹ̀ bá máa fi mọ́ kò ní jí. Ariwo gèè ní tẹ̀wà tó bá wọnú epo gbóná. Ariwo gèè nílé àwọn ọ̀tá mi. Àdàbí tó bá yẹ pé kó lè tùbà kó lè túṣẹ kọ́ ní gbogbo nǹkan tí mo wá ṣe. Àdàbí tí ìbá ṣe pé kílù gbogbo àwa tá à ń pè ní ọmọ kóòtù òjìrè ọmọ Yorùbá ká lè nífọwọ́sowọ́pọ̀ káyé hùwà ọmọ àlè tí wọ́n yé jẹ wá máyé káwọn ọba kan lè ní àṣà lẹ́nu. Káṣẹ náà kó dẹ̀ lè pẹ́ kọrin kẹsẹ̀. Orúkọ tèmi ni Ọmọ́tádéṣe. Ọmọ́tádéṣe ẹ fún ṣayọ̀ láti ṣeré ọlọ́fin múlẹ̀. Oṣù àkẹsán ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé tán lọ gbẹ̀bí ọ̀run, ọmọ àgbò dúdú tó wọnú ọkọ̀ tó di funfun bálá, ọmọ arúgbó olúfà tó ń tòṣùwàrì. Èmi lọmọ àdàgbà má dákan gẹrẹ. Èmi lọmọ arúgbó èrè tó fàwọ̀ jèèyàn. Ẹni bá ní kó dáa fún mi á dáa fún yín o. Ẹni bá ní kó sàn fún mi á sàn fún yín. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí fún mi láṣálẹ́ yìí, bẹ́ẹ̀ ló ṣe máa rí fún yín. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kó rí fúnlẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ló ṣe máa rí fún yín. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí gbogbo àwọn ọmọ kóòtù òjúrè ọmọ Odùduwà, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ gbogbo ẹ̀yin agbẹ̀yìn bẹ́bọ jẹ́, gbogbo ẹ̀yin onítàn wèrè, ẹ̀yin onítàn dàgbòrú, ẹ lọ ṣọ́ra yín. Ẹ ṣé o. Mo dúpẹ́ o. Ọ̀rọ̀ tán lẹ́nu láṣálẹ́ yìí ṣùgbọ́n ó kù síkùn rẹpẹtẹ. Èyí tó kù ó di ní kòpẹ́kòpẹ́. Lọ́balọ́ba ilẹ̀ kóòtù òjìrè, gbogbo yín di politician tán, ẹnu yín ò tọ́rọ̀. Tán bá ti gbówó wá fún yín, ẹ fẹ́ mọ bí tán ti rí. Wọ́n á ní kẹ́ yí nǹkan padà, ẹ dẹ̀ yí padà, ẹ yí po. It's all well and good. Ẹnu yín ò tọ́rọ̀ mọ́. Right here in England, ọba ṣì ń pàṣẹ. Wọ́n tó gbófin kan jáde, wọ́n jọ máa dúnàádúrà ẹni. Gbogbo ẹ̀yin ọba Nàìjíríà. I want to tell you something which you people still fail to understand. We are still under colonial madness. Gbogbo àwọn òwe tó yìnbó kọ,
àti tó jẹ́rọ́ àti tó jóòtọ́ ń bẹ tẹ́ ń gbé jáde tẹ́ fi ń bára yín jà. Mo ṣàlàyé díẹ̀ lọ́sẹ̀ tó kọjá. Ó mà ṣe o. Ẹ rí báyìí. Ọgbọ́n àgbọ́njù ló pe léègbé àná. Òun làwọn òyìnbó wọ́n ṣe fi Fúlàní wọ́n ṣe fi ṣe olórí wa tààrò pa àwọn Haúsá ni. Wẹ́ àwọn Haúsá la pè ṣùgbọ́n àwọn Fúlàní ló wà lábẹ́lẹ̀. Ṣé wò pé Haúsá méjì péré ló sì jẹ pírẹsidẹ́ǹtì Nàìjíríà, gbogbo àwọn ìtókù Fúlàní ni wọ́n. Ṣé ẹ wá rí níbi tí ẹ̀yin ládéládé tẹ̀ ń bá lọ ní Nàìjíríà yìí? Tẹ́ ẹ bá ṣọ́ra àti ro mẹ́sẹ̀ ò le, tẹ́ ẹ bá jáwọ́ nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kun. Ẹnu mi kọ́ ló ti máa jáde torí ẹnu mi ẹnu àṣẹ. Bá mi, my sexy handsome onírìṣà, ẹ kú ọmọ ṣe. I know you can do it. Tẹ́ ẹ ti fi dá lóhùn yẹn, ẹ gbé sọ́kàn. It's not your kind to hate people because you have that childish heart. But when you want to be firm, people don't understand you. Gbogbo àtọ̀ yìí bàbá. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi pátápátá, lóyè lọ́ba lọ́ba. Gbogbo yín ni mo kí. Ìṣòro mẹ́ṣọ́ Ifẹ̀ gbogbo àtọ̀ èèpà òrìṣà. Èrò adájí bàbá mi. Gbogbo ẹ̀yin ìyá gbogbo yín pátápátá ni mo kí. Gbogbo ẹ̀yin olóyè, gbogbo ẹ̀yin ti house pátápátá. Àti gbogbo àwa Kristẹni tá gbétò yìí àti àwa múmìnà tá gbétò yìí. Gbogbo apátápátá ni mo parí nǹkan kan mú torí pé ètò yìí ètò ọmọ kóòtù òjìrè ni. Be you a Christian, be you a Muslim, let me tell you. Kò sí ẹni tó jẹ́ Kristẹni àbí múmìnì ní ilẹ̀ wa. Gbogbo wa pátápátá àbínibí ni wa. Ẹ má sọ ògo lẹ́nu yìí náà. Ohun tó wà nílẹ̀ yìí pọ̀. And I congratulate His Excellency President Bola Ahmed Tinubu and all the people that gathered together to give us Ìṣẹ̀ṣe Day. Alálẹ̀ àgbè gbogbo wa o. Ìṣẹ̀ṣe á jẹ́ fún yín tẹ́ bá ṣòótọ́. Torí akọ̀ntani ẹ̀kọ́ ń tani látijọ́ yìí ẹ̀ẹ̀tọ́ ó ti ń dẹrùn nídìí. Ẹni tẹ́ bá fẹ́ gbé sórí ipò, ẹni kó gbómi kó mú, ẹni kó mú ọ̀bẹ kó nà sókè kó fi ṣèbúra. I've been saying this for long. Ẹni kó gbé ìbọn kó nà sókè kó yìn pò. Àbẹ́ mọ̀ pé àwọn Haúsá àwọn náà lájẹbù. Wọ́n mọ nǹkan tó ń jẹ́ tẹ́ bá ń wá ìyá láyà nǹkan tó ń ba ayé èèyàn jẹ́ tíra ni. So ẹ gbójú kúrò níbẹ̀ ṣe máa ń sọ oníṣẹ̀ṣe lẹ́nu. Ẹlẹ́sìn àbáláyé
ẹ gbójú kúrò bẹ́ẹ̀ ṣe máa ń fojú burúkú wo ẹlòmíì kò lè dá pé ṣinṣin iṣẹ́ tí ó mọlẹ̀ gbé lé lọ́wọ́ nìkan ló ń ṣe iṣẹ́ ẹ̀dẹ̀ ni pé kó máa ṣe kó máa tùbà kó máa tùṣẹ́ tá àfáà mi bá súnmọ́ ẹ oúnjẹ tó nìkan tó sára àbẹ̀ ẹ̀gbọ́n aláàgbà ọ̀nà ṣe ń pè tíra tó nìkan tó sára àgàgà kẹ́ wá lọ bá àwọn kìrìsìtẹ́nì tẹ́ bá ní kán tú aṣọ sókè bẹ́ẹ̀ ṣe ń bá pupa lẹ́ máa bá ìfúnṣẹ̀ lẹ́ máa rí gbogbo ara tó ti máa ṣa ẹ̀dẹ̀ ń bú ẹlẹ́sìn àbáláyé ẹ̀dẹ̀ ń purọ́ tọ́ra yín jẹ á dáa fún gbogbo wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Gbogbo wa pátápátá á dáa fún wa o. Ayé wa kò ní yẹ̀ lẹ́ o. Lágbára Ọlọ́run Elédùmarè. Kí ni Bluetooth mi ti flat? It doesn't matter. Ìwáṣẹ̀ o ká má ṣe gbàgbé orísun wa. Mo sọ yìí mo dúró ná. Èmi Ọmọ́tádé ṣe ẹ fún Ṣayọ̀. Èyí tó kù ó tún di ní kò pẹ́ lórí ètò ìgbà ìwáṣẹ̀. Ẹ má gbàgbé ilé. Ẹ má gbàgbé ilé. Omi á jẹ́ fún yín o. Ẹni bá ro tèmi síre omi á tùbà á tùṣẹ́ fún gbé mu o. Ẹni bá kanú sí mi omi tútù á gbóná mọ́ ẹ lára bí ajere àṣẹ ìdùnnú. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa. Kọ́ni lọ́gbọ́n tó ń kọ́ni lóye tó ń kọ́ni lómọ̀ràn Elédùmarè o. Ìgbà ìwáṣẹ̀. Ẹ̀yin méjèèjì mo máa gbowó prógrámù yìí lọ́wọ́ yín. I'm going to inbox you individually. Àgàgà bá mi Ọlọ́yọ̀ọ́ Aláàfin Ọ̀yọ́ mo mọ̀ pé mo ṣe bú yín tó lówó tí mo máa charge yín ṣe máa pọ̀ tó. Because I want something good, something big from you, not this nonsense. Mo máa gbowó program yìí lọ́wọ́ ẹ̀yin méjèèjì. Mo mọ̀ pé mo fún yín ní gbàsgbò tó gbọ̀, ìyẹn lẹ́ máa fi lọ́ọ̀bù mi. Tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́ni lóye, tó ń kọ́ni nímọ̀ràn irúnmọlẹ̀ o. Ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé orísun wa o. Ìgbà ìwáṣẹ̀ ká má ṣe gbàgbé. Ẹ má jẹ́ á gbàgbé orísun wa. Ẹ má jẹ́ á gbàgbé orísun wa. Ilé làbọ̀ sí mi oko. Kò síbi tá a lè gbé. Àjò lè dàbí ilé. Tẹ́nitẹ́ni, tẹ́ni ni tẹ́ni. Wọ́n ní àkísà ní ti àwọn ti Yaba left. Àní wà kísà láyé ṣùgbọ́n tó bá robi rò mí ẹ lọ sọ lọ́jà ṣùgbọ́n kẹ́ tó dọ́jà ẹ má gbàgbé láti faṣọ yín ya ẹ tó bá rò mí sére èrè ló máa bá yín. Gbogbo ohun tó wà lára ọsàn ó máa ń sàn ni. Gbogbo ohun tó ń jẹ́ ọsàn oko ọsàn ó sàn, igbó ọsàn ó sàn, igi ọsàn ó sàn, ẹ̀bá ọ̀nà ọsàn ó sàn, ewé ọsàn ó sàn, ọsàn fúnra rẹ̀ ó tún sàn. Èso inú ọsàn ó sàn ní tèmi sàn tí gbogbo wa máa sàn láṣẹ Ìdùmarè. Ire o, ire kàǹkà, ire kàbìtì ó dìgbà kan náà.